الحق من ربك فلا تكونن من الممترين. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله. adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí Ọlọ́run kí ó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀rí wa lónìí tí a fẹ́ wá láti ṣe àlàyé fúnra wa nípa ẹni tí a ń pè ní ìfaradà níbi àṣẹ Ọlọ́run, kíyàn ní ìfaradà lórí ẹni tí Ọlọ́run bá pa láṣẹ fún yìí. Àkọ́kọ́ ká tó wọnú ẹni tí a fẹ́ sọ fúnra wa, a kí ojúléeṣẹ́ Al-Haq TV kí Ọlọ́run jẹ́ kí kó mọ ní ìlọsíwájú ọlá ìjẹ́kẹ̀ṣọ́ Ọlọ́run. Kí ni tí a ń pè ní ìní ìfaradà? Òun náà ni pé kí èèyàn ní ìtẹ̀mọ́ra kó sì ní sùúrù lórí gbogbo nǹkan tí Ọlọ́run bá pa láṣẹ, àbí tí Ọlọ́run bá ṣe kí ni tó bá ṣe léèwọ̀, àbí tí ẹ̀sìn bá kọ̀ pé kí ní àfẹ́. Òun ni tí a ń pè ní ìní ìfaradà. Kíyàn jìnà sí àwọn tí Ọlọ́run bá ṣe léèwọ̀ nínú ìní ìfaradà níbẹ̀. Kíyàn ṣe tí Ọlọ́run bá pa láṣẹ, kíyàn tẹ̀lé ẹ̀ kó mọ̀ ṣe lásìkò nínú ìní sùúrù níbẹ̀. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an, Ọlọ́run sọ fún wa pé nínú suratu Al-Baqarah, Quran 2, tí Ọlọ́run sọ fún wa pé wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. Ọlọ́run ní kí a wá òun ní oníhànlọ́wọ́, ká fi sùúrù, ìtẹ̀mọ́ra àti ìrun kíkí ká fi ṣe àtẹ̀gùn síwájú tòun Ọlọ́run níbi gbogbo ìṣòro tó bá bá wa. Gbogbo nǹkan tí bá ti ń ṣe mùsùlùmí pátápátá yányán kó ṣe sùúrù. Ọlọ́run ọba yóò padà ṣe kí ni, ó bá jẹ́ ìṣòro ní bẹ́nu ẹ̀ ni Ọlọ́run ká kúrò fún. Gbogbo nǹkan tí mùsùlùmí bá ń bẹ fún mùsùlùmí léyìí tí ò dùn mọ́ mùsùlùmí, kó ṣe sùúrù lórí ẹ̀, kó ní faradà lórí ẹ̀. Ọlọ́run yóò padà gbé èyí tí ó dáa wá lẹ́yìn ìnira, ìjẹ̀kùn ní ó padà kẹ́yìn ẹ̀. Gbogbo àti mùsùlùmí bá ṣe sùúrù nínú bí olórí gbogbo tí Ọlọ́run bá fi kàn gẹ́gẹ́ bí àdánwò, Ọlọ́run bá yóò yọ kúrò níbi gbogbo àdánwò yẹn. Bákan náà tí mùsùlùmí bá kírun látara pé ìṣòro tí ń bẹ́nu ẹ̀yìn kò tẹ́ lọ́rùn, tó bá kírun tó sì tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bá yọ mí kúrò nínú ìṣòro yìí, Ọlọ́run bá yóò sì yọ kúrò ńbẹ̀. Ọlọ́run wá ní wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. Ìtàsí wá ń pè ní ìrun, ìta ń pè ní ìrun yóò mọ jẹ́ ìnira fún gbogbo ẹni tó fẹ́ kí, àfi àwọn tó bá páyà Ọlọ́run. Báwo ni ìrun ṣe máa jẹ́ ìnira? Òun náà ni pé gbogbo ìgbà tí èèyàn bá gbìyànjú, ẹlòmíì kò ní lè ní ìfaradà àti ṣe àlùwàlá, kò ní ní ìfaradà àti lọ sí mọ́sálásí láti lọ kírun, kò ní ní ìfaradà àti lo bí ìṣẹ́jú 5 sí ìṣẹ́jú 10 láti fi kírun fún Ọlọ́run ọba. Ọlọ́run wá ní illa 'ala al-khashi'in. Àwọn ẹni tí wọ́n bá páyà Ọlọ́run ọba kò ní jẹ́ ìnira fáwọn, kò ní jẹ́ ìnira fún wọn. Tó túmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìrun mọ̀ nílá láti kí, àfẹ́ni tí ó bá jẹ́ onípayà Ọlọ́run nínú wọn. Ìtàsí ń pè ní ìfaradà yìí, àwọn àlùfáà wọ́n pín sí iye ọ̀nà mélòó kan. Ìfaradà èyí tó jẹ́ ti ọ̀ranyàn ń bẹ, kéèyàn ní ìfaradà lórí tí Ọlọ́run bá ṣe lé ní ọ̀ranyàn. Ìyẹn ni ó máa jẹ́ al-wajib. Èyí tí ó jẹ́ al-mustahab, òun náà ni pé kéèyàn ní ìfaradà lórí nǹkan tó já sí pé afẹ́ kó ní ìfaradà lórí ẹ̀, lórí nǹkan tí kìí ṣe ọ̀ranyàn, a máa fẹ́ pé tí ó bá ṣe kíní yìí yóò gbàládá lórí ẹ̀, gẹ́gẹ́ bí àwọn ìrun náfílà. Irú ilé yẹn ní sí tíyàn bá ṣe sùúrù tó bá yàn pẹ̀lú àánú Ọlọ́run yóò ní ládá lórí ẹ̀. Bákan náà kéèyàn ní èyí tí ó tún jẹ́ ọ̀kan nínú àwọn ìdájọ́ tí ìní ìfaradà nínú ẹ̀sìn ní iye ọ̀nà tí àwọn àfáà pín sí, òun náà ni pé kéèyàn ní ìfaradà lórí gbogbo tọ́lọ́run bá ṣe léèwọ̀. Ìní ìfaradà lórí gbogbo tọ́lọ́run bá ṣe léèwọ̀ ni pé ká jìnà sí gbogbo tọ́lọ́run ṣe léèwọ̀. Bákan náà àwọn tí ẹ̀sìn kórìíra pé kíní àfẹ́, kéèyàn ní sùúrù lórí ẹ̀, bákan náà kó jìnà sí. Èyí tó wá jẹ́ dandan
tó jẹ́ alwajib tó jẹ́ ìnífaradà lórí àwọn tọ́lọ́wọ́n bá ṣe ní ọ̀ranyàn ọ̀nà mẹ́ta ni àwọn àlùfáà pín sí fún wa. àkọ́kọ́ ń bẹ as-sabru anil muharramat, kéèyàn ní ìfaradà níbi gbogbo àwọn tọ́lọ́wọ́n ṣe léèwọ̀ bitarkiha, níbi àti fi gbogbo àwọn kìíní yìí lẹ̀. Ọlọ́run sọ pé èèwọ̀ ní ká mutí, kéèyàn jìnnà sí ìfaradà nìyẹn ò ní ni ó fi jìnnà sí ọtí, ìfaradà nìyẹn ò ní ni ó fi jìnnà sí ṣìnà láti ṣe, ìfaradà nìyẹn ò ní ni ó fi jìnnà sí gbogbo àwọn nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀, ìfaradà nìyẹn ò ní ni ó fi jìnnà sí irọ́, ìfaradà nìyẹn ò ní ni ó fi jìnnà sí gbogbo àwọn nǹkan tí Ọlọ́run ọba ò fẹ́, èyí tí Ọlọ́run ọba ṣe ní èèwọ̀, ìfaradà nìyẹn ò ní ni ó fi jìnnà sí gbogbo àwọn nǹkan táwí. bákan náà nínú ìnífaradà òun náà ni pé ọ̀kan náà ni èyí tí àsìkò tí ó súnmọ́ wa yìí tí àwọn kan fẹ́ ṣe ọdún inú ẹ̀ tí ń ṣe àwọn Christian, ìnífaradà èyàn ni ó mú kéèyàn má bá wọn ṣe, níní ìfaradà òun ni ó mú kéèyàn má bá wọn ṣe, torí pé bí bá wọn ṣe ọdún wọn tí wọ́n bá ń ṣe ẹ̀sìn sọ fún wa pé èèwọ̀ ni. bàbá wa Ibn Uthaymin ó sọ pé èèwọ̀ ni irú nǹkan báyìí, ẹni tó bá ṣe ó ti ń kọ́ ṣe àwọn kèfèrí tí Ànábì sallallahu alaihi wasallam ó sì sọ fún wa pé man tashabbaha bi qawmin fa huwa minhum, gbogbo ẹni tó bá ti kọ́ ṣe àwọn ẹ̀sìn kan ó ti ń bẹ́nu wọn ni, ìjìyà tó bá ń bẹ fún wọn òun náà bá wọn jẹ. gbogbo ìgbà tí wọ́n bá ti ń ṣe àwọn nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ yẹn tí ó bá ti ń dá sí ó lè já sí pé kò bá wọn ṣọdún àmọ́ kàn ra bisikíìtì ń jọ ọdún yẹn ní pín fún àwọn èèyàn, àbúrò bọ̀ǹbọ̀n ní pín fún àwọn èèyàn, àbí ó ra àwọn nǹkan kan ní pín fáwọn èèyàn, àbí ń lọ báwọn èèyàn kan lálejò látara pé lọ kí wọn kí wọ ọdún. gbogbo àwọn eléyìí náà àwọn náà wọ́n ti ṣe kí ni wọ́n ti darapọ̀ mọ́ wọn. tí èèyàn bá sì ṣe bẹ́ẹ̀ tó bá darapọ̀ mọ́ wọn, Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé huwa minhum, ẹ̀ṣẹ̀ tí wọ́n bá gbà òun náà ní pín bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá kọ fún wọn òun náà mọ̀ ní ìpín bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀ ìfaradà ni ó mú wa ká jìnnà sí, ìfaradà ni ò ní jẹ́ kí a bá wọn ṣe ọdún yẹn, ìfaradà ni ó mú wa kí a má ṣe kí ni o nígbà tí wọ́n bá gbé oúnjẹ wá fún wa kí a má padà ṣe kí ni ká má padà jẹ. lóòótọ́ a mọ̀ pé oúnjẹ tí wọ́n ṣe Ọlọ́run sọ fún àwọn Al-Qur'ani pé oúnjẹ àwọn Christian ẹ̀tọ́ ni kẹ́yin mùsùlùmí jẹ, oúnjẹ ẹ̀yin mùsùlùmí ẹ̀tọ́ ni fáwọn Christian, àmọ́ kì í ṣe pé èyí tí wọ́n bá ṣe fún ọdún wọn tí wọ́n ṣe, èyí tí wọ́n ṣe fún ọdún wọ́n ti ṣe é fún wọ́n ti ṣe nítorí nǹkan kan tọ́lọ́run ṣe léèwọ̀ ni, torí bẹ́ẹ̀ èèwọ̀ ní káwọn náà bá wọn padà jẹ nínú oúnjẹ yẹn. a gbọ́dọ̀ jìnnà sí àti ṣe kínní ìfaradà òun ni ó mú wa ká jìnnà sí láì ṣe kọ́lọ́n kí ó kó ayọ̀ ń bẹ̀. bákan náà nínú àwọn iye ọ̀nà tí ìfaradà ó pín sí èyí tó jẹ́ dandan tó jẹ́ pé ọ̀ranyàn ni àwọn ààyè yìí a gbọ́dọ̀ ní ìfaradà. òun náà ni pé as-sabru anil wajibat, àwọn tọ́lọ̀ wọn bá ṣe ní ọ̀ranyàn ní ká ní ìfaradà lórí ẹ̀. ìfaradà ni ó mú wa kí á mọ kírun, òun ló sì mú wa ká kí lásìkò ẹ̀. ìnísùúrù òun ni ó mú wa ká kírun àsùbá, òun náà ni àsìkò táwa yìí ọyẹ́ ti dé. ìfaradà ni ó mú wa ṣe àlùwàlá tí a lọ sí mọ́sálásí inú òtútù yìí tó tútù sì mọ́ mú wa. ìfaradà ni ó mú kí ṣe kí ni ká rọ́jú ká wá lọ sí mọ́sálásí láti lọ kírun. téèyàn ò bá ní ìfaradà kò ní lọ kí. bákan náà téèyàn ò bá ní ìfaradà ó lè jásìkò tí àyílà bá tó ìrun zuhur, ó lè jásìkò tó ìgbà ẹni oníṣẹ́ wà àbí ìgbà ẹni àwọn tó fẹ́ rajà wọ́n wà. gbogbo àwọn àsìkò yìí ìfaradà ni ó mú wa fi kíní ẹ̀ lẹ̀ lọ kírun, ìfaradà ni ó sì mú wa lọ kírun jàmáà lásìkò ẹ̀ láti lọ kírun jàmáà ní mọ́sálásí. ìfaradà kan náà ni gbogbo àwọn kíní wọ̀nyí àwọn tí wọ́n bá ṣe lọ́ranyàn ìyẹn gbọ́dọ̀ ní ìfaradà ẹ̀ ni. asọ fún àwọn anú àyàkàkà tẹ́lẹ̀ èyí tí ó mọ̀ jẹ́ ìdáwì inú Suratul Baqarah Quran 2 verset 155. Ọlọ́run sọ fún wa pé wa innaha lakabiratun illa ala al-khashi'in, ìfaradà òun ni ó jẹ́ kí ìrun mọ́ nira fún èèyàn láti kí. tí ìrun bá ti ń le fún èèyàn láti kí kò ní ìfaradà ni, ó gbọ́dọ̀ ní ìfaradà láti ṣe kíni láti kí ìrun yìí. Ọlọ́run sọ pé àwọn ni tí ó rọ̀ lọ́rùn tí wọ́n ní ìfaradà tí wọ́n ń kírun yìí lásìkò ẹ̀, Ọlọ́run ní àwọn tó páyà Ọlọ́run illa ala al-khashi'in, àwọn tí ó bẹ̀rù Ọlọ́run ọba, àwọn tó páyà Ọlọ́run ọba, àwọn tí wọ́n jìnnà sí ẹ̀ṣẹ̀, àwọn làwọn tó já sí pé ó rọ̀ lọ́rùn láti kí ìrun yìí.
àmọ́ àwọn tó yá sí pé wọn ò ní ìfaradà tí wọ́n ń tọ́jú àwọn ẹlẹ́wọ̀n yìí innaha lakabira yóò mọ̀ lè fún wọn láti kí kò ní lè rọrùn fún wọn láti kí. èyí tó jẹ́ ìpín kẹta nínú ìṣe ìfaradà tó pin dandan fún wa tí a gbọ́dọ̀ ṣe òun náà ni pé as-sabru ala al-masa'ib kéèyàn ní ìfaradà lórí gbogbo àdánwò tó bá kẹyìn kéèyàn ní sùúrù kéèyàn ní àtẹ̀mọ́ra lórí gbogbo àdánwò tó bá ti kẹyìn pátápátá láyé gẹ́gẹ́ bí àwọn tí ń gbiko ńgbàtí ọlọ́run bá gbé àdánwò wá oko tó ń rere inú ẹ̀ dáadáa ní ọdọọdún ọlọ́run wá ní kádánwò dé ìfara ní òmù ẹ̀kọ́ pàfọ́ lọ́n. bákan náà ẹni tí ń ṣòwò tó wá pàdánù lórí òwò yìí kò rí ojú owó kò sì rere ìfaradà ní òmù sásọ̀dọ̀ ọlọ́run pé tọ̀ ọlọ́run mo dé ìwọ ló kó kíní ló fi ràn mí ìwọ ló fi ṣe mí ìwọ ló fi ṣàdánwò fún mi ìfaradà ní òmù padà sọ́dọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ sì ni àwọn tó jẹ́ onífaradà ọlọ́run ti fi ẹ̀bùn tó pọ̀ rẹpẹtẹ ńlẹ̀ fún wọn ẹ̀bùn yóò sì máa ṣẹlẹ̀ sí wọn títí lọ láéláé ni. nínú suratul Az-Zumar tí ń ṣe Quran 39 verset 10 ọlọ́run sọ fún wa pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab. ọlọ́run ní ẹ̀san tí ò ní òǹdùwọ̀n tí ò ní limit òun la fẹ́ san gbogbo àwọn tó bá ní ìfaradà. téèyàn bá ní ìfaradà ọlọ́run gbé àdánwò ikú wá bá ọ̀kan náà ọmọ ẹ̀ ló kò ṣẹlẹ̀ ló fún mi ọ̀rọ̀ yẹn kò ṣe kí ni o gbọ́dọ̀ ní ìfaradà lórí ẹ̀ mọ́ ṣètò orí ẹ̀ kò sọ̀rọ̀ ẹ̀ di ẹlẹ́sìn mi kókó nù Islam kó wá di Christian. ìfaradà ni ó mú ẹ gbà fọ́lọ́run bẹ́ẹ̀ sì ni téèyàn bá wá ní ìfaradà ọlọ́run ń tẹ̀síwájú nínú súrà takàtẹ́lẹ̀ tàṣọ pé Quran 2 verset 155 ọlọ́run ní alladhina idha asabatihum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un ulaika alayhim salawatun min rabbihim wa rahmah wa ulaika humul muhtadun. ọlọ́run ní àwọn tí a ń pè ní onífaradà yìí tí ìṣòro bá ti dé bá wọn kí ni wọ́n sọ gbólóhùn pé qalu inna lillahi wọ́n sọ gbólóhùn pé inna lillahi wa inna ilayhi raji'un. gbólóhùn tó yẹ kí mùsùlùmí tó jẹ́ onífaradà tó sì fẹ́ gbẹ̀san ìfaradà ẹ̀ tó jẹ́ alátẹ̀mọ́ra tó sì fẹ́ gbẹ̀san àtẹ̀mọ́ra tó jẹ́ onísùúrù tó sì fẹ́ gbẹ̀san sùúrù ẹ̀ gbólóhùn yìí ni ó mọ̀ sọ òun ni Ànábì sallallahu alaihi wasallam ó kọ́ wa ọlọ́run sọ fún wa pé gbólóhùn yìí ní ká mọ̀ wí àwọn tó jẹ́ onífaradà gbólóhùn yìí ní ká mọ̀ wí bákan náà àwọn tí bá ń gbólóhùn yìí àwọn onífaradà tún ní. Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa pé àwọn tí bá ń gbólóhùn yìí onífaradà ni wọ́n àwọn tí ó sì tọ́lọ́run bá kó ìṣòro bá gbólóhùn yìí ní ká mọ̀ wí wọ́n mọ̀ gbólóhùn pé inna lillahi wa inna ilayhi raji'un. ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo àwọn kìíní ti kó ọ̀dọ̀ ẹ̀ náà láti padà sí gbogbo àwọn ìṣòro yìí ọ̀dọ̀ ọlọ́run ló ti kúrò ọ̀dọ̀ ẹ̀ ló sì padà sí. ẹ̀yin tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé kí a mọ̀ sọ nìyẹn òun náà sì ni ọlọ́run ọba sọ fún wa pé kí a mọ̀ sọ. ọlọ́run ní àwọn tí ó ní faradà yìí ulaika alayhim salawatun min rabbihim wa rahmah ọlọ́run ní gbogbo àní ìfìmọ̀ kẹwọn gbogbo ń tẹ́ bá ń fẹ́ ìmọ̀ ṣe fún ní ìrọ̀rùn tí wọ́n bá náwó sí nǹkan yóò mọ̀ ọrùn fún wọn ló fi já sí pé gbogbo ẹni tí bá ń bẹnu ìṣòro àsìkò profil wà yẹn àsìkò tí ó mọ̀ ọ̀tọ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mo fẹ́ nǹkan báyìí tí ó kánjú torí pé ọlọ́run sọ fún wa nínú sura mi ọlọ́run nínú suratul Furqan ọlọ́run ní amman yujibul mutarra idha da'ahu wa yakshifu as-su' ọlọ́run ní èmi mo máa ń ṣe kí ni o yujibul mutarra gbogbo ẹni tí bá ti ń jẹ ìrora gbogbo ẹni tí ń bẹnu àdánwò gbogbo ẹni tí ń bẹnu fìtínà tí ń bẹnu mùsíbà tí ń bẹnu ìṣòro kan ọlọ́run ọba ní èmi mo máa ń jẹ́ wọn nípe gbogbo àtọ́bá ti ń pè mí torí pé ń bẹ lásìkò ìgbà tó ọlọ́run ọba ó gbàdúrà yẹn gbà yẹn àdúrà tó bá ṣe ń gbà yẹn tààrà ni ọlọ́run ó sì gbà ọlọ́run ní amman yujibul mutarra idha da'ahu wa yakshifu as-su'a tí tẹ́mi ọlọ́run bá jẹ́ ẹni tí ó wà ní ìṣòro tó wà ní àdánwò tí ń bá jẹ nípè tán tí ń bá dá lóhùn tí ń bá gbàdúrà ẹ̀ tán yakshifu as-su'a ìwà ń kóyọ nínú ìṣòro tí ń bẹ
ń kó lọ níbi gbogbo àwọn aburú tó lè mọ kàn ìwà sọ ìnira di ìdẹ̀kùn fún ń sọ ìṣòro yẹn di ìrọ̀rùn ọlọ́run ní ma ṣe bẹ́ẹ̀ bákan náà ọlọ́run sọ fún wa nínú Suratul Baqarah bákan náà ọlọ́run ní wala nabluwannakum bi shay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wath thamarati wa bashshiris sabirin ọlọ́run ní àwọn ọlọ́run nabluwannakum bi shay'in minal khawf a máa fi ìbẹ̀rù a máa fi ṣe àdánwò fún èèyàn wala nabluwannakum bi shay'in minal khawfi wal ju'i a tún máa fi ebi a fi máa ṣe àdánwò fún èèyàn wa naqsin minal amwal bákan náà owó máa dínkù ètò yẹ kí wọ́n máa rí èrè nínú ọjà tí wọ́n bá ń tà á máa ní kó máa nífàsẹ́yìn kó máa dínkù wọ́n máa pàdánù wala anfus ọmọ wọn máa jákun ọkọ wọn máa jákun ìyàwó wọn máa jákun wọ́n máa fòṣẹ́lẹ̀ àwọn kìnnì wọ̀nyí ọlọ́run ní wa bashiris sabirin wa naqsin minal amwali wal anfus wath thamarat wọ́n máa gbígbó onímọ̀ wáyé dáadáa ọlọ́run wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé bashiris sabirin fún àwọn onífaradà àwọn tí gbogbo nǹkan yìí ṣẹlẹ̀ sí tí wọ́n sì ní àtẹ̀mọ́ra tí wọ́n ní ìfaradà tí wọ́n ṣe sùúrù ọlọ́run ní fún wọn nírò pé oní ìfaradà ni wọ́n onífaradà ni wọ́n inú àyà yìí ìsàlẹ̀ ọlọ́run ti sọ alladhina idha asabatihum musiba qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tó já sí pé ìṣòro bá bá wọn kò sí tí wọ́n sọ tó tayọ pínpín ní ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa yìí ti wá ọ̀dọ̀ ẹ̀ náà ni yóò sì láti padà sí Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa pé innama sabru inda sadmatil ula téèyàn bá kú fún èèyàn ọmọ ẹ̀ ló kú ni ìyàwó ẹ̀ ló kú ni ọkọ ẹ̀ ló kú ni tí wọ́n bá sọ fún tó fún ṣánlẹ̀ tí ó gbọ́ tá àrùn lójú ta ní mọ́ṣe ètò ìṣe yóò dá ṣe sùúrù tí ó gbọ́ lẹ́yìn ìgbà tí tọwọ́ ẹ̀ wálẹ̀ tó ṣe wá dáhùn pé àwọn kìí mo ṣe sùúrù nísìn Ànábì sọ́lọ́sọ́ sọ pé ara ò ní gbẹ̀san sùúrù ń gbà yẹn nítorí pé sùúrù tó bá kọ́kọ́ ṣe ń gbà tá bá kọ́kọ́ sọ fún ẹ nígbà tí ìṣòro bá kọ́kọ́ ṣẹlẹ̀ tó bá ṣe sùúrù ìgbà yẹn ló ṣe kí ni o ìgbà yẹn ló gbẹ̀san sùúrù tó bá ṣe Ummu Salama ìgbà tí ọkọ ẹ̀ kú nínú àwọn lásìkò àwọn sọ̀hábà ọkọ ẹ̀ sọ̀hábì ni ìgbà tí ọkọ rẹ̀ kú ó fẹ́ banújẹ́ àmọ́ ìgbà tó rántí gbólóhùn Ànábì sallallahu alaihi wasallam pé téèyàn bá ṣe sùúrù yóò gbẹ̀san téèyàn bá sì ṣe sùúrù tó bá ń sọ gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un tí ó sì ṣe sùúrù nínú ìgbà tí ìṣòro yẹn bá kọ́kọ́ ṣẹlẹ̀ ìgbà tí àdáhùn yẹn bá kọ́kọ́ ṣẹlẹ̀ yóò gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ìgbà tí Ummu Salama gbọ́ kìíní yẹn ó yọ gbogbo kìíní yẹn kúrò lẹ́mìí ó ṣe sùúrù nítorí ká mọ kọ́ mi lára àwọn tí wọ́n ti kọjá bàbá wa Ibn Taymiyyah wọ́n sọ fún wa pé as-sabru ala al-masa'ib wajibun bi-ittifaqi a'immati ad-din ntí à ń pè ní ìṣe sùúrù ìní ìfaradà ìlátẹ̀mọ́ra ọ̀ranyàn ló jẹ́ gbogbo àwọn àfáìsì yányán ni wọ́n kọ ẹnu lórí ẹ̀ pé ọ̀ranyàn ni téèyàn bá wà ní ìṣòro kó ṣe kí ni o kó ní ìfaradà ni kó sì ṣe sùúrù àwọn ọ̀nà tá a pín táwọn àlùfáà pín ìní ìfaradà sí a sọ fún wa pé mustahabu ń bẹ́ẹ̀ muharram sí ń bẹ́ẹ̀ èyí tí a ń pè ní mustahab òun náà ni pé èyí tí a fẹ́ kéèyàn ṣe sùúrù ń bẹ̀ láti ṣe bí àwọn a'malu tatawwu'iyya àwọn iṣẹ́ dáadáa tó já sí pé kì í ṣọ̀ranyàn ní ká ṣe téèyàn bá ní sùúrù kò ní lè mọ́ gbàwẹ̀ lọ́ndì tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé kí a mọ́ gbà tí Ànábì mọ́ ń gbà téèyàn bá ní sùúrù kò ní lè mọ́ gbàwẹ̀ jòdì
àwẹ̀ Monday àti àwẹ̀ ọjọ́ Àlàmísì èèyàn ò ní lè mọ́ gbà tí ò bá ní sùúrù. bákan náà ìrun táǹkì àwọn náfìlà tí ń bẹ lẹ́yìn rẹ̀ téèyàn ò bá ní sùúrù kò ní ṣe kí ni o kò ní lè mọ yan náfìlà yẹn. àwọn náfìlà táyìn yàn lẹ́yìn ìrun ọ̀ràn yẹn kò ní lè mọ yan. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá ní sùúrù tó bá yan àwọn náfìlà méjèèjì láyìí tí ń bẹ lójúmọ́ Ọlọ́run ó fi ẹ̀san náfìlà yìí yóò fi kọ́ ilé fún ẹnìyẹn nínú àlùjánnà. ẹni tí ò bá ní sùúrù kò ní lè máa ṣe torí tó bá kírun tó gbà báyìí yóò fò jáde mọ́sálásí ni tí ó mọ̀ lọ́yọ̀ ọdún nǹkan míì sùúrù ni ó mú wa ṣe kí ni o á farabalẹ̀ láfihàn. èyí tó wá jẹ́ ìpele tó kẹ́yìn òun náà ni pé ọ̀nà tí àwọn àlùfáà tí wọ́n pín ìdájọ́ sùúrù sí tí wọ́n sọ pé àwọn sùúrù míì ń bẹ àwọn àyè míì wà tó yẹ pé tíyàn bá ṣe sùúrù ń bẹ èèwọ̀ ni kíyàn ṣe sùúrù yẹn gbọ́dọ̀ ṣe sùúrù. bí ẹni tó yá sí pé ìyàwó rẹ̀ ń ṣe ṣìnà ń mugbó ń mutí ó wá ní àmọ́ ṣe sùúrù ni ara o àwọn àlùfáà sọ pé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù ń bẹ wá nǹkan kan ṣe sí mọ́ ṣe sùúrù láàyè. bákan náà bí kọjá sí pé kèfèrí nísìn ó gbógun ti mùsùlùmí ó fẹ́ pa mùsùlùmí ó mú nǹkan jàdá ló fẹ́ pa mùsùlùmí ọjọ́ ń léra wọn lórí pé àti pa ni mùsùlùmí wá ní ó yẹ kí n ṣe sùúrù nítorí pé ẹ̀sìn sọ fún wa pé ká ṣe sùúrù àwọn àlùfáà sọ pé èèwọ̀ ni a gbọ́dọ̀ ṣe sùúrù ńbẹ mùsùlùmí ẹ̀gẹ́ ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ dojú kọ ni ẹni tí Ọlọ́run bá kádà pé fẹ́ bọ́ sálì kí á mọ̀ nù wọn yóò padà bọ́ sí èyí tí awí ìkọlọ̀ jẹ́ kó ṣe èmi àti ẹni àǹfààní Ọlọ́run bá wá san àwọn ojúléṣẹ́ Happy TV ní ẹ̀san láyé àtàlùkìyàmọ̀ subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Al-Haqqu TV, òtítọ́ ni yóò lékè, òtítọ́ ni yóò borí.